Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Gúúsùláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́kù gbogbo tẹ́ẹ̀bà tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Gúúsùláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fi ń wò wá àti títẹ̀ fi ń wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Gúúsùláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Gúúsùláìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sí. Jẹ́ ká wá lọ sí ọ̀rọ̀ ẹ̀kejì ni pé ọ̀rọ̀ àwọn RMQK. Àwọn àfáà wa ń sọ pé ó yẹ ká padà sọ̀rọ̀ àdó ká fi ọ̀rọ̀ RMQK lẹ̀. Wọ́n dẹ̀ ní èdè àbàrọ́ní ní èdè RMQK. Wọ́n ní èdè Hebrew ní èdè RMQK. Àwa dẹ̀ sọ fún wa pé èdè Hebrew gbogbo alifábẹ́ẹ̀tì rẹ̀ ń bẹ lọ́wọ́ wa. A ti kọ́ sínú tírà kan gbà táwọn báwọn Kìrìsìtẹ́nì pò. So Hebrew a ní alif, bet, gimel, dalet, i, fau, sain, chet, waw, tet, yod, kaf, lamed, mem, num, samet, ayin, pef, sades, kof, resh, shin, tau. Èdè Hebrew la kà yẹn. Ẹ wá jẹ́ ká wo bí àwọn Hebrew gangan bí wọ́n ṣe máa ń di àṣírí wọn gangan. Torí ṣe rí intel omi ò bá mọ̀. Ẹ wò, ẹ jẹ́ ká wò. Hebrew ni wọ́n fi di àṣírí ìkànnì bí wọ́n ṣe máa ń kọ alifábẹ́ẹ̀tì wọn. Ṣé ti rí báwọn? Ṣé ti rí àṣírí wọn bí wọ́n ṣe di so àkọ́kọ́ nù. Ṣé tí mi bá fẹ́ tí mo sọ fún yín pé èmi ò kò dánù o in case tí n bá fẹ́ bọ́ ọ sọ̀rọ̀ yín mọ̀ bí màá ṣe bọ́ ọ sọ̀rọ̀ lórí ẹ̀. Ṣé tó lélẹ̀ náà Hebrew ni wọ́n fi di eléyìí náà. Hebrew ni wọ́n kọ́ ọ̀hún ó di mélòó. Àwọn tí wọ́n wá làwọn fi Hebrew kọ́ yìí èmi challenge wọn àyín kàn dá kọ̀ọ̀kan fún wọn lásán náà ni kí wọ́n bá wa ṣàlàyé ó kọ̀ yẹn àyín kàn dá kọ̀ọ̀kan pé ẹ bá wa kọ́ ní Hebrew kákan bá wa kọ́ ní Hebrew ni. Hebrew ni wọ́n ṣe máa ń kọ́ Hebrew ni. Ẹ wá ní bá nísàlẹ̀ àwọn kìíní gbogbo kọ àwọn màláìkà yẹn wọ́n ti máa ń dì wọn yìí kọ́ ní ìlú Hebrew èlò ìlú wọn yìí kọ́ kalẹ̀ ó di mélòó ó di mẹ́ta. Hebrew ni àwọn màláìkà pọ̀ mbẹ̀ tí wọ́n ń sọ tó yẹ kí n máa dákọ̀ mbẹ̀ Hebrew ni so ẹ̀rí pẹ́pà kẹ̀kẹ́ sínú rẹ̀ gbogbo kẹ́nẹ́tẹ̀ẹ́rì tó lọ Hebrew ni but Hebrew àti Arabic wọ́n lè jọra wọn eléyìí náà Hebrew ni èmi èé ṣe ọ̀rọ̀ pé ọ̀rọ̀ ń lọ́gbọ́n orí kó sọ fún yín any aspect bọ́lọ̀ ń ṣe ní ọba bá ti lè wá wá kú wa ọba ti lè wá wá kú wa gbogbo nǹkan ẹ lọ́mọ orí káàkiri another Hebrew ṣé mo bẹ́ẹ̀ ní alphabet yẹn ó yá ẹ jẹ́ ká wá lọ sí nínú àwọn alphabet ó pọ̀ ẹ ti rí ó pọ̀ tí mo lè máa sọ hàn àmẹ́ kó má delay wa nínú àwọn tí Hebrew tí wọ́n máa ń fi tí wọ́n máa táwọn ó kọ́ lọ́n táwọn gan ń lò wọn èyí sábà lo ìlú ẹ jẹ́ ká wo bari àti kariri tatili taurani masijali basijali takobi barashi jalimas kautiri bam ìyẹn dúró bam tá bá tún wá lọ bí náà á tún wá rí pé ya fadolu ya rigagu ya safatu kafi karifilu wakilu wakafilu wayakilu wayusilu wa isirofilu ẹ wo Hebrew nìyẹn o Hebrew ni o wa isirofilu kìí ṣe pé wa ya ò ní máa sí ya ò ní dáwò ní máa sí níbẹ̀ so gbogbo àwọn tó wá wọn sọ pé àwọn àbàrá ní Hebrew ni mojú wọn mélòó lójú yín wá tó ń bi kíní so èèyàn mo lè ọlẹ́jọ́ 100 years èmi náà sáré 100 ọdún mo kàn dúpẹ́ ibi tí mo padà bá ní tí n bá padà lọ lè bá nú òfò yìí ní tí n ṣe fọ́lọ́run àná sáré wallahi èmi èsì sáré owó láti jọ tí mo ti wà ẹ lọ béèrè gbogbo àwọn tá a jọ ṣe tó ìyẹn dúró báwọn ní ẹ̀kejì. Ǹjẹ́ àwọn rọ̀kọ̀yá ìlú alfa wa ustaz ẹlẹ́ran wa alaikum salam àwọn rọ̀kọ̀yá ìlú màtọ̀rọ̀yá ìlú kọ̀yá ìlú kàṣfàyá ìlú aláǹ sọ fún yín páwọn okọ̀ yìí ò dáa ẹ má dìfẹ́ǹdì wọn ẹnìkan ò ní dìfẹ́ǹdì àwọn tá a wí yóò máa dẹ́ látara wọn lẹni náà ń bẹ gaskiya ni sọ fún yín o ara wọn lẹni náà ń bẹ tá a bá wá ní dandandandan pé ọ̀rọ̀ RMQK kágbẹ́nu kú ń bẹ ọ̀rọ̀ àdó ni ká sọ ó yẹ jẹ́ ká mọ́rọ̀ àdó ní ìṣẹ́jú kan bíbó
ọ̀rọ̀ Àdó kò ju family kan lọ àbí ìlú kan sọ̀rọ̀ RMK ọ̀rọ̀ family ni àbọ̀rọ̀ ìlú kan ọ̀rọ̀ inú ilé lọ̀rọ̀ Àdó ọ̀rọ̀ ẹ̀gbẹ́ sàbúrò ọ̀rọ̀ àdúgbò sàdúgbò ọ̀rọ̀ ilé sílé ọ̀rọ̀ ìlú sílùú náà lọ̀rọ̀ Àdó àmì àmì àlùfáà wa Jamiu lókè àbúrò fàdà ọ̀rọ̀ Àdó jù báyìí lọ ṣùgbọ́n ọ̀rọ̀ RMQK ọ̀rọ̀ ayé ni ṣé bí àfáà wa kàn wọ́n àyà kan fún wa pé àyà yẹn bismillahir rahmanir rahim wala tasubul ladzina yad'una min dunillahi ani ẹ má an fún wa lẹ́rìí pé ẹ má bu àfáà Mubarak ẹ má bu àwọn tí wọ́n ń pè nǹkan míì lẹ́yìn Ọlọ́run ọba o fayasubullahu adwan bighairi ilmi àwọn náà wà bú Ọlọ́run ọba láì ní mímọ̀ now sáwọn la kọ́kọ́ bú wọn ni àbá àwọn la kọ́kọ́ bú wa àyà yìí táyà yìí sọ ni pé àwa ni ká má fi ràn mùsùlùmí ni kó má fi ràn Islam ò sọ fún wa pé tí wọ́n bá fi ràn wa ká má fèsì Islam ò kọ́ wa lẹ́kọ̀ọ́ pé tí wọ́n bá tọ́ wa kí á má jẹ́ kán mọ̀ pé wọ́n tọ́ wa kò síbi tí Islam ti kọ́ wa Islam ní kó má jẹ́ pé àwa la máa attack kó má jẹ́ pé orí wa ni wàhálà ti ń bẹ̀rẹ̀ ṣé báwọn àwọn ẹlẹ́sìn ni wọ́n kọ́kọ́ sọ pé Ọlọ́run exist spirit là ń kírun fún ìkílà wá lè sọ sí wọn láyé yìí tí ó tó tí wọ́n sọ a sì ti sọ̀rọ̀ ẹ̀kejì pé bóyá Islam ní fún wa láàyè pé anybody lè ṣẹ̀sìn tó wù ṣé bá ní fídíò wọn lọ́wọ́ tán fi sọ̀rọ̀ kí làwọn ti sọ àti sọ kán wá defend ẹ̀sìn tí wọ́n gbé wá làwọn sọ fún wọn tí wọ́n bá mọ̀ pé RMQK wọn kí wọ́n mọ̀ sọ pé ànábì kan kíní kan àbí tí ó mọ̀ káwọn àáfàá wa kí wọ́n mọ̀ jí òkú ara wọn làwa nídìí àmọ́ pé tí ó mọ̀ wá kan àwa tí ó mọ̀ kẹ̀sìn tiwa làkúndínù kún wálé yẹ̀dín irọ́ gbọ́bẹ̀ yẹn yé ni o gbọ́bọ̀ yẹn táwọn dínùkún tí wọn bá ti fìràn wálé yẹ̀dín ni o àwọn náà pe àwọn náà price so wọ́n dẹ̀ nídìí kan sanwó tán tí wọ́n ná lẹ́mi yẹn wọ̀dù wọ́n nídìí láti sanwó ẹ̀ wọ́n dẹ̀ sanwó ẹ̀ so anybody tó bá lè wà ń bẹ̀ anybody tó bá lè wà ń bẹ̀ àwa ń challenge yín pé àbúrọ́ní ni ìlú àbí kankan àwọn àbúrọ́ní gangan àwọn Hebrew wọn ìsà ìlú confirm làwọn fi hàn yín fa kìí ṣe ọ̀rọ̀ ẹnu kìí sọ̀rọ̀ bóyá kìí sọ̀rọ̀ 100 copies ẹ̀ mo ní bó ṣe wà lóríṣiríṣi ara mi kí wà a dẹ̀ ń sọ fún yín pé ànábì Isa Musa kìí ṣe èdè Hebrew ìwọ ni wọ́n wà á defend pé èdè Hebrew kìí ṣe Hebrew tábà ní Isa Yézùà ni kò sí Jesus tán pé yẹn mo fi challenge yẹn wọn pé kò sí tí ń jẹ́ alphabet J nínú èdè Hebrew Joseph kò sí tí ń jẹ́ J ń bẹ̀ Joseph yàní Yusuf wa alaikum salam afawara sí ọ̀kan so tí ẹ bá ti wá ń fi sí ọ̀dọ̀ wọn a máa bú gbogbo everybody tó bá wà ní RMQK pọ̀ ni èmi ò bá yín ṣe Sufi mi ò bá yín ṣe Salafi ṣùgbọ́n pọ́ìntì kan tí mo kàn wá fẹ́ lò ń bẹ̀ nínú ọ̀rọ̀ àlfà náà àfà àgọ́ àgbà ni pé àwọn tó yẹ kán sọ̀rọ̀ tí lásìkò ni kẹ́ ẹ sọ pé bóyá ìlú kan wọ́n fẹ́ràn àbòsí ìlú ò fẹ́ràn àbòsí o àwọn náà ní etí wọn àwọn náà sì lójú wọn wọ́n sì mọ̀ bá ṣe ń gbọ́ ọ̀rọ̀ ara wọn yé wọ́n sì mọ̀ bá ṣe ń ríra wọn a lè fi bí wọ́n ṣe ń ṣe nílùú Ìlọrin wé bá ṣe ń ṣe nílùú Èkó a lè wé bọ́rọ̀ bá ṣe ṣẹlẹ̀ nílùú Ìlọrin bí wọ́n ṣe ṣègbésẹ̀ lórí rẹ̀ wé bá ṣe ṣe nílùú Ọ̀yọ́ so gbogbo olùkọ̀ọ̀kan ló ní ìṣesí bí wọ́n ṣe ń ṣe ọ̀rọ̀ wọn ìsìn bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ bá ọlọ́pàá bá ṣẹ̀ nísìn ẹni ẹ jẹ́ ká lọ náà fọ́ọ̀sì ẹ tètè rọ́ ọlọ́pàá tó ṣẹ̀ bí sọ́jà bá ṣẹ̀ yóò ṣòro díẹ̀ fún yín so gbogbo olùkọ̀ọ̀kan ló ní bí wọ́n ṣe ń sọ̀rọ̀ tiwọn ṣùgbọ́n àwọn tó yẹ kán jáde lórí ọ̀rọ̀ yìí àwọn ọmọ ìyá wa tí wọ́n gbà pé gbogbo nǹkan lẹ bọ àwọn gẹ́gẹ́ bí inú ọ̀rọ̀ tẹ́ sọ bí tí mo ti ráǹfààní púpọ̀ jù pé àwọn ló yẹ kán jáde pé kíní yẹn bọ ni o ṣùgbọ́n wọn jáde nítorí pé kíni nítorí pé ẹni tí wọ́n kàdó mọ́ lọ́wọ́ yìí ń ti ń rìn mọ́ ọ̀nà wọn ni ò jẹ́ ká yẹn kankan wá jáde ṣùgbọ́n kí lè wá fẹ́ lò ń bẹ̀ àti mọ bí gbogbo wọn ṣe mọ náà nù pé kì í ṣe torí Ọlọ́run náà fi ń ṣiṣẹ́ tí yẹn bá jẹ́ torí Ọlọ́run ní fi ń ṣiṣẹ́ bàbá mi ó ṣe wá ṣe tí ń ṣe wá bò bàbá mi ń tẹ́ ṣe ikú díẹ̀ káàtó bó ṣe rí nu lópin ìgbà tí wọ́n ti yẹ kó omi ọ̀rọ̀ àdóhùn àwọ̀ ogun àwọn tó yẹ ẹ rí pé àwọn tó sọ̀rọ̀ gan pa rẹ̀ wọ́n kàn yan lérí wọ́n kó ń bẹ̀ àmọ́ bá àfẹ́ńjálàbí sẹ́ni tọrọ ìṣẹ̀lẹ̀ ṣe ń jálàbí ẹnjálàbí ni ṣùgbọ́n ìyín o mọ̀ jẹ́ ká mọ irú dáwà tí ń bẹ nínú Islam ní ilẹ̀ Yorùbá wa èkejì pé ọmọ rẹ báyìí ni ọjọ́ májò dàbí ẹnìkankan kọ́ mi ẹ bá ṣe ń kírun
jẹ́ kó mọ̀ pé Ọlọ́run lọ́kan bó bá ra àfà tó ọkàn ẹ̀ balẹ̀ pé kìí ṣe àfà alágbàákò mú sọ́dọ̀ rẹ̀ kíni mú sọ́dọ̀ rẹ̀ kó sì kẹ́ oníwọ̀n bá sì máa lọ lè yẹ̀ wò káwá kó mẹ́un káwá padà sí orí àdó tá a rí sáàfó ń jálàbí kan lè jáde kó níwọ̀ lọ ilé mẹ́rin pé òun ò lò àdó rí àbóhùn yìí tiẹ̀ ìlò tẹni tó tú la rí o tẹni tàṣírí rẹ̀ tú òun la rí àfà yóò gbọ́ àìní tàṣírí àdó tiẹ̀ tú ńlá rí ó lọ kíní kan ó lọ Tógò tiẹ̀ tú tí kálukú bí wọ́n bá ní ẹ̀yin àfà wa ẹ máa wá sọ̀pìnlẹ̀ ọ̀rọ̀ kálukú ǹjẹ́ ṣé ẹ lè rẹ́jọ́ sí ṣé ẹ lè rí àkáǹtì ṣe so ìmọ̀ ń dùn mí lọ́wọ́ àwọn àfà àtàmọ̀ wa tẹ́ ẹ máa ṣe kéé tara yín tẹ́ ẹ máa bínú agbóyè ẹsẹ̀ ráyín lẹ́sẹ̀ kan mo lọ court àwọn lọ́ọ̀yà kan tí wọ́n máa ń against ara wọn ní court wọ́n rárá kéé tiẹ̀ ṣe wọ́n against ara wọn báyìí ni ẹnìkan bá àwọn kan wá jẹ́ kí n sọ pé ẹnìkan bá àwọn àtàjọ wá táwọn tá a tí mo tẹ̀lé lọ wá àwọn kan wá bá ẹni tó wù àti ò da àwọn bá wá àjọ ń ta àwọn tí n bá sọ fún yín pé tán bá tún ń ta àwọn ká bá tún fẹ́ mú ọjọ́ pé wọ́n sun ẹjọ́ òun àwọn méjì tí wọ́n sì ń bá àwọn kò tó láì tó máa ní ẹgbàá ó la fẹ́ mú náà ìgbà ó ní kinní kan láti máa sọ̀rọ̀ olùgbé ẹgbẹ́jọ́ mi ẹ fún mi kinní kan tó jẹ́ pé wọ́n ń ṣe pọ̀ kẹ́ ẹ rí lọ́ọ̀yà kó takora wọn nísìnyí ẹ torí wọ́n tún jọ jòkó pọ̀ fún jọ fèsì another case o kí wàá làwọn àfọ òsinmi sí Ọlọ́run ti ṣàánú ẹnì kọ̀ọ̀kan yẹn àmọ́ pé ká máa wá lo pé àdó ká máa fi against RMK totally RMQK wrong àwa sì kọ́ la fìràn wọn point of correction àwọn ni wọ́n fìràn wa o wọ́n ní spirit lákìrún sí gbogbo wọn tí wọ́n ṣe wá ń ṣe yín náà nísìn gbogbo àwọn fídíò wọn ó mọ̀ pọ̀ monetize page tí mo monetize ní ẹ̀rù Ọlọ́run bà mí ìbá ti wú jáde tẹ́ẹ̀mọ̀ gbọ́rọ̀ kọ̀ọ̀kan tí wọ́n ń sọ kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ irọ́ ni rọ̀ọ̀kọ̀ ya ìlú mọ̀tọ̀rọ̀ ya ìlú kàṣfà ya ìlú kọ̀ìkọ̀ ya ìlú so láti tó ń sọ fún gbogbo súfì tó bá ní tíra yẹn ẹ dákun àwọn ọkọ̀ yẹn kàn lè yọkù kẹmọ bá du àyìn lọ wọn tó bá ti ní ìlú mọ̀ tẹ́lẹ̀ ni èyí tó ṣẹlẹ̀ lọ́lọ́run fi tú àṣírí tó bá yẹ pé Ọlọ́run wá tú àṣírí wọn tẹ́lẹ̀ tó jẹ́ pé kíní wọn ti gé ní ọkàn púpọ̀ gan ẹ wá ní ká má tú àṣírí wọn kí ni tá a fi tú àṣírí wọn gbogbo mùsùlùmí sì la pè kó má tú àṣírí wọn mo wà lọ́fíìsì àfihàn jálàbí ṣé wọ́n mọ̀ tí ń jẹ́ jálàbí ọmọ tí ń jẹ́ jálàbí lè defend ń tọ́ wíyì gan náà ṣùgbọ́n ọlágbé wọn ti bà ó pé jẹ́ bàbá gẹ́rì yẹn ní àfihàn jálàbí ni àmín tó jáde àfihàn jálàbí ni lùdúbà díẹ̀ ni ṣùgbọ́n wọ́n ti bà orúkọ yẹn jẹ́. ọmọ dẹ̀ kó fẹ́ kàn continue now so tó o bá jí láàárọ̀ tó o ti ṣàdúrà pé kọ́ ló ń ṣàánú rẹ̀ kọlọ ń ṣàánú ẹ kọlọ ń kẹ́ ọ ti jálàbí dáadáa nù tó wá jí láàárọ̀ tó mọ Ọlọ́run gbogbo aburú tí máa bẹ lójú ọ̀nà Ọlọ́run má jò bá mi òwò náà ti aburú dànù nìyẹn ọ sì lè ṣébẹ̀ fún yàn pé bàbá mi o ìyá mi o Ọlọ́run ò bá mi ṣàánú wọn kọ́ ọ ṣàdúà fún yàn ọ lè ṣàdúà fún yàn ọ lè ké Kùránì fún yàn èmi ń tèmi àti ẹ̀ máa ń tú fún yàn bí àwọn ìbá lóyìn náà ń tú fún ìwọ lọ́wọ́ mẹ́rin wá pé hàn tú ìwọ lọ́wọ́ mẹ́rin wá pé ní tí mò ń ṣe yìí ò dá àwàjọ sọ pẹ̀lú tùbínú bí kìí sọ̀rọ̀ ebú o kìí sọ̀rọ̀ ebú so ń gbà wá ń fà fúnra wa ni pé ẹ jẹ́ kájọ panupọ̀ kájọ bá RMQK kájọ borúkọ yẹn jẹ́ ni